Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, according to the time tí mo bá dé bá yín. Èmi ọmọ yín náà tún ni Olédìké Ìfẹ́olúwaṣò. Gbogbo ọmọ Yorùbá mà dé kú oríire. Ọ̀rọ̀ wa ti já sọpẹ́ o. Ó ti dọpẹ́, ó ti dayọ̀, ó ti dùdùnú o. Àwọn èèyàn pè mí. Wọ́n láwọn rí níùsì kan. Ṣé tòótọ́ ni? Mo láyọ̀ àti àǹfààní àti sọ fún yín pé bó ṣe rí lẹ ṣe rí. Wọ́n ní Lédìké Masby ṣe program kan. Ṣé bẹ́ẹ̀ ni? Ẹ̀yin ìyá yìí bàbá bẹ́ẹ̀ ni. Ẹ mọ̀ pé mi ò ní parọ́ fún yín. Òun ló fà á tèmi gan tún fi gbé fídíò yìí. Wípé tí n bá gbé, ẹ̀yin ìyá lè bìlífù. Ẹ lè mọ̀ wípé Masby ò fún yín lófo o. Ṣé àwọn tó bá lọ sọ̀sọ̀kú sọ? Ẹni kan mèṣù ọ̀nù. Ẹni kan ṣe kí ni kan mèṣù ọ̀nù. Kò sí rọ́ńbẹ̀ bó ṣe rí ni Masby ṣe já yín sí yẹn. Fún àǹfààní èyí tẹ́wọ̀ wá ti wo fídíò náà. Ṣé rí ọ̀rọ̀ wa ti já sọpẹ́ nílẹ̀ káàárọ̀ òjíire. Àwa la mọ̀. Ọlọ́run ń jà fún wa. Nígbà táwúsá lè sọ fún Fúlàní pé àwọn ò fẹ́ rí wọn mọ́ lórí ilẹ̀ bàbá wọn. Ẹ rí pé lẹ́tìkẹ́. Kí ló fà á? Iṣẹ́ wo ló ṣe débẹ̀? Iṣẹ́ ni kì í ṣọ̀rọ̀ kékeré. Ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi fẹ́ kí fídíò igun. Ṣé rí mi bá má gbé fídíò tẹ́ bá wò mí dáadáa ẹ̀yin èèyàn. Ẹ rí pé ẹ rí prógráàmù Masby lórí platform mi because èmi fúnra mi content creator ni mi. But àwọn èèyàn pè mí. Kódà tí ẹ bá wo aṣọ tí mo wọ̀ yìí. Èní Sunday 12 ni mo ń ṣe program yìí. Ó wá lè jọ́la ni máa release ẹ̀ ọ̀la Monday. Mo ti ṣe program lẹ́ẹ̀mejì lénìí. Kò yẹ kí n tún bọ́ta pé mo tún fẹ́ ṣe program. Mo ní headache. But àwọn èèyàn jẹ́ kí n sinmi mọ́ wò pókè. Bóyá tẹ bá kúkú rí lórí platform èmi náà. Ẹ lè bìlífù wípé òótọ́ lọ̀rọ̀ yìí kò ní rọ́nú. Ìròyìn tó confirm gidi ni. Ìròyìn yes ni. Ẹ máa jó, ẹ máa yọ̀. Ẹ bẹ́ẹ̀ ṣe kí ni ẹ máa jó, ẹ máa yọ̀. Kódà gbogbo àwọn tó pè mí mo sọ fún wọn pé ẹ má worry. Ṣebí tẹ́ bá ti rí lórí platform mi, ẹ mọ̀ ẹ bìlífù pé wọ́n ni. Ẹ ṣáà rí program Masby lórí platform mi rí. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Mo ní ẹ má worry èmi gan gbé bọ̀. Actually ó yẹ kémi náà ṣe ti tèmi lọ́tọ̀ ni but mo ti rojọ́ jù lénìí. Mo fọlọ́run tó dá mi ṣe lẹ́rìí. I talk too much today. Lénìí Sunday 12. Mo ti rojọ́ jù. Mo ti ṣe kábíyèsí pé mítìnì program pẹ̀lú kábíyèsí. Mo ti ṣe mítìnì pẹ̀lú àwọn èèyàn mi. Mo tún ti ṣe titi Ààrẹ Ọ̀nà àti ti Májàsọ́lá lénìí. Mo dẹ̀ tún ti rojọ́ so I'm tired. Ẹjọ́ yẹn orí ń fọ́ mi gan mo ṣe wà. But láti lè fi àwọn èèyàn wa lọ́kàn balẹ̀. Kẹ́ lè mọ̀ wípé àwa mídíà we are one. Confirm dẹ̀ lẹ gbọ́ òun ló jẹ́ kí n gbé program yìí wá. So ẹ jẹ́ kí n play ẹ̀ fún yín kẹ́ wá farabalẹ̀ gbọ́. Masby ó yá gbóhùn sókè bàbá mi. Yes, ẹ jẹ́ ìdílé jó. Ní bínú pé kára mọ̀ pọ̀ bẹ́ẹ̀. Bá a ti fẹ́ orí. Bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí ẹ jẹ́ bá mi máa ṣí ọ̀kan farm news ní ìròyìn ayọ̀ ijó ọpẹ́ fọ́mọ Yorùbá. Ẹ wo ibi tá a fẹ́ jẹ́ kí àgbàdo gbé sóko. Kágbàdo gbé sóko lálẹ́ wù bẹ́ẹ̀. Wàá bí sí bẹ́ẹ̀ lásán ó tún ta àwọn yòókù ó ta àwọn ṣàkù. Ibi ìyá mi Adéyẹmọ Ayọ̀mídé mo kí kábíyèsí Elédùmarè. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ bẹ̀rẹ̀ sí kí wàá kú yìí ó ti já sọ. Don't buy a new car, buy a used rental car instead. Hey, I know what you're thinking. That sounds crazy, but let me explain. See, every year, 2 rental companies switch out their vehicles and get new ones, and no, it's not because they're beat up. It's because they want to have the latest models to impress their customers. And what most people don't know is they sell their older ones cheap to get rid of them fast. And these vehicles are the absolute best option if you are someone who's looking for easy, affordable payment options. Because the vehicles are typically only a year or 2 old, banks give preferential interest rates and terms, making them very easy to be approved on. Hey, my name's Steve with Driving with Steve, and for the last 10 years, I've helped thousands and thousands of people just like you get into vehicles just like this, and I make it very easy. All you have to do is click the link below, answer a couple quick questions, and we are going to show you vehicle options in your budget.
Right now is the best time to be looking for a vehicle. The rental industry isn't exactly booming. People aren't traveling like they used to, and these vehicles are being sent to my exclusive dealer network all across Canada. So go ahead, click the link below. If you like the options we show you, can come on in, take a test drive in one, or we'll deliver the vehicle right to your doorstep. We make it very easy. So go ahead, click the link below, and we will be in touch shortly. Feels like a dream, feels like magic. Now I believe I can have it. Tamu, Tamu. All of my wishes came true. Shop like a billionaire. Shop like a billionaire. Tamu. Download the Temu app and shop like a billionaire. Gbogbo ẹ̀yin ìyá tẹ́ ń gbàdúrà káàkiri àgbáńlá ayé, mò ń fásitì yìí sọ fún yín pé Ọlọ́run ti ń gbàdúrà yín. Ẹ̀yin tó lè jẹ́ pé bọ̀lẹ̀ ń wú. Ẹ jẹ́ bá wa máa ṣí Ẹ̀wọ̀n yìí ti ń fi lọ́wọ́lọ́wọ́. Ẹgbẹ́ wo ti ìṣẹ̀lẹ̀ tó wà lé o? Kókó olúwẹ̀ wò nìyẹn gbọ́. Eléyìí kì í ṣe àsọdùn. Ẹ bá wa gbọ́ o. Eléyìí kì í ṣe àmúlùmálà. Eléyìí kì í ṣe ṣùgbọ́n táàbù. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Lọ́dún wọn ni wọ́n ní o confam news ni o. Ẹ̀rí tó dáńtọ́. Ṣé Ẹ̀rí yẹn wà lọ́wọ́ tèmi náà. ẹ jẹ́ káwọn èèyàn túbọ̀ wọlé díẹ̀ sí kí tó búrẹ́kì ìròyìn ayọ̀. Ẹ bá wa ṣí Wọ́n sọ ẹ pé pa tí sílẹ̀. alágbẹ̀dẹ bá ń lù nǹkan lójú kan. Ó ní Tí kó ó bá fẹ́ mi jáde. tálágbẹ̀dẹ bá ń lù nǹkan kan tí ó kúrò bẹ́ẹ̀ definitely ohun tó ń rọ abọ́ sí. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá ká ẹ já bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ara wa ẹ já bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ pàápàá jùlọ lọ́wọ́ bàbá wa merited professor kẹ má jẹ́ ìṣòyìnbó sọ gbogbo inú mi dùn kọjá yìí. Merited professor. Kéèyàn gbọ́ wọlé kó wá ní kó sọ lọ́run. Ọlọ́run wà. Àwọn ọmọ Yorùbá ọlọ́pẹ́ ni wá. Èèyàn gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí. Ọlọ́pẹ́ ni wá. Ó jẹ́ wọ́n lọ fẹ́ orí ẹ̀ Ọlọ́run máa kọjú ìjà síra, Ọlọ́run máa fún àwọn olóògùn. Kábíyèsí ìlú ayé. Ọba Àṣàkẹ́ ayé. Àṣàkẹ́ o. Ọba Àjọkẹ́ ayé. Ọba Àṣàkẹ́ ọ̀run. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Ọlọ́run. Mo wá dúpẹ́ lọ́wọ́ bàbá wa merited professor Adébánjí Akíntóyè. Lẹ́gbẹ̀ẹ́ kejì, mo tún dúpẹ́ lọ́wọ́ bàbá wa Dr. Sunday Adéyẹmọ. Eke Ìgbòho Òòṣà. Owó bàbá Dámì, ẹkùn ọkọ Fúlàní. Bẹ́ẹ̀ni. Aláàánú gbogbo mẹ̀kúnnù. Ọlọ́jẹ́ àríwọ̀ pẹ́. Màláíkà tí Ọlọ́run mọ́ sílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí. Transformer tó múná wọlé. Ẹni tó ń fojoojúmọ́ bẹ Ọlọ́run pé Ọlọ́run. Ẹ má bínú pàjá sí ọ̀pọ̀. Ẹ má bínú. Jọ jẹ́ kó pọ̀ sí. Kó lè dànù. Mo ń fàsìkò yìí sọ fún yín pé Ọlọ́run ti wà lójú iṣẹ́ báyìí. Tó ti ń ṣiṣẹ́ lọ láti ìgbà wo. Wíwí yìí fi gbogbo ẹnu sọ̀rọ̀. But màá sọ ẹyọ kan tàbí méjì nínú àwọn nǹkan tó tí Ọlọ́run ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo máa ń sọ kankan fún ènìyàn wa wípé àwọn kọ́kọ́ wà tó jẹ́ pé tó bá kọ́kọ́ dé, mo máa ń láǹfààní láti wà ní àwọn tó máa kọ́kọ́ gbọ́. Ẹni tó bá wá gbọ́ wẹlé tó wá sọ pé Ọlọ́run kọ́ ló ṣe é. Onítàn ti daṣìwèrè sínú ayé. Ká sọ pé ẹni yẹn ò mọ̀re tàbí ká sọ pé ẹni yẹn ò mọ Ọlọ́run. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ṣé kí n bẹ́ sí láìsá? Bẹ́ẹ̀ ìjìnlẹ̀ mi bẹ́ẹ̀ pàdé mi. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, nítorí ìtanijí
tí bàbá wa ṣe Sunday Adéníyàlé ẹmọ Ìgbòho Òòṣà àti bàbá wa Professor Banji Akíntóyè Stephen torí ìtanijí tí wọ́n ṣe fún wa nílẹ̀ Yorùbá nǹkan méjì mo fẹ́ sọ máa kọ́kọ́ sọ eléyìí kí n tó wá ṣe aṣọ lójú lówe là ń lùlù àdídì ìgbó ọlọ́gbọ́n ní jó ọmọ wọn ní mọ̀. Alákọ̀ọ́kọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn jagunjagun ilẹ̀ Haúsá tó jẹ́ origin ọmọ tí wọ́n jẹ́. ṣé lọ́rọ̀ tí máa gbé bẹ́ẹ̀ fún wa ẹ̀ confam ni o Masbi Tepos actually ó yẹ kí n fi ṣe program kí n fi creator kí n fi ṣe àṣírí òtá ṣì sọ kí n creator ti tèmi gangan but it's because I'm tired tẹ bá dẹ̀ wojú mi ẹ̀rí kó ṣó lójú mi kò sí wá níbi nǹkan tó ń sọ fún wa o àwọn tí wọ́n jẹ́ jagunjagun tí wọ́n jẹ́ àwọn èèkàn ní ilẹ̀ Haúsá wọ́n ti fárígá with evidence wà nílẹ̀ o evidence tó gbásíkì tó mú yes ó wà nílẹ̀ wọ́n yarí ní sẹ́ẹ̀ a máa wá sọ pé lóhun ò ṣe Masbi máa bá mi já wọn sí nìṣó mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé kò sí rọ́ńbẹ́ bá mi share program yìí because àwọn kan ń pè mí àwọn wò lọ́dọ̀ Masbi àwọn ò mọ̀ bóyá wọn àbó òótọ́ ni mo lóòótọ́ ni ẹ bá wa pé wọ́n gbòòrò ayé kí àwa Yorùbá ṣé rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi káwa náà lè mọ bá ṣe máa bẹ̀rẹ̀ títí wá káwa náà lè mọ̀ wípé ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí ká má sùn ká má rẹpẹtẹ ká má bá wọn jókòó síbi ìjà ká má jókòó síbi ọ̀tẹ̀ ìtanilólobó tó lágbára ni ohun tó lè má àwọn Haúsá àti Fúlàní gbógun tira wọn pàwọn òfẹ́ làwọn mọ́ ṣé kì í ṣe àwọn wèrè méjì astagfirullah kọ́lọ́ dáríjì mi pé mo pè wọ́n ní wèrè ṣé kì í ṣe àwọn Haúsá àti Fúlàní ni wọ́n gbógun tì wá ní nígbà tí Májàsọ́lá sọ wípé àwọn ò fẹ́ rí Fúlàní lórí ilẹ̀ wa mọ́ àwọn ò fẹ́ rí àwọn mọ́là lórí ilẹ̀ wa mọ́ ṣe bí àwọn méjèèjì pawọ́pọ̀ pé kò jọ àwọn náà lọ sí gbógun tira wọn lọ́la àwọn náà ò fẹ́ ríra wọn mọ́ nísìn wọ́n bára wọn jà gidi wọ́n gbógun tira wọn àwọn alágbára wọn wọ́n kọjú jà gidi tógun ni wọ́n kọjú síra wọn lọ́wọ́lọ́wọ́ báyìí sìn Masbi wo bàbá mi já wọn sí nìṣó bàbá mi. Son of the soil tí wọ́n jẹ́ indigene tí wọ́n jẹ́ onílé gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́ wọ́n ti ṣígun nílẹ̀ Haúsá wọ́n ti ní àwọn òfẹ́ gbogbo tó jẹ́ Fúlàní wọn ní gbogbo ilẹ̀ Haúsá pátápátá láti ṣòro Nàìjíríà northern states wọ́n ní àwọn ojú wọn ti là nísìn mo máa fi níṣèpá gbé o máa fi mo máa kà fún aláwọ̀ ní mo ṣe sọ yìí mo máa ṣe aṣọ yìí náà àwọn jagunjagun gbogbo ara mọ̀ wípé nílẹ̀ Haúsá ìwọ̀n jagunjagun ni àwọn náà tó máa ń jà látòrí ẹṣin tó máa ń ta ọfà tó máa ń ṣe oríṣiríṣi gbogbo pọ́ìntì wà nílẹ̀ Haúsá káwọn Fúlàní tó dé. Àwọn scholars àwọn warriors àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn nílẹ̀ Haúsá wọ́n ti dìde wọ́n ní kí àwọn Fúlàní fi ilẹ̀ àwọn lẹ̀ ní kíákíákíákíákíá ní wàrà ṣàṣà. Ẹ lè mọ̀ pé àwọn Haúsá ò dàbí àwa. Táwùsá bá sọ fún yín pé ìwọ ìyá ìbá àgbà ẹ̀ tó máa pa ẹ̀ ló sọ fún ẹ̀. Sí ọ̀pẹ. Òun ló ṣe dàbí pé àwọn olóṣèlú ilẹ̀ Haúsá àwọn Fúlàní tí wọ́n hijack gbogbo political space ilẹ̀ Haúsá ló ṣe dàbí pé tí gọ́ọ̀mẹ̀ntì bá ní wọ́n pe palliative wọ́n á sáré pe fáráàlú tí gọ́ọ̀mẹ̀ntì bá àwọ̀dù owó kan wọ́n á pe fún gbogbo aráàlú tí gọ́ọ̀mẹ̀ntì tó bá kówó ìjọba jẹ wọ́n máa rántí àwọn aráàlú wọn kò ní ṣe pé wọ́n nífẹ̀ẹ́ àwọn aráàlú wọn torí pé wọ́n mọ táwọn aráàlú wọn lè ṣe àwọn original Haúsá
wọn ò gbọ́ nǹkan. They are businessmen and women, they are warrior and they are farmer, àgbẹ̀, ìṣòwò àti jagunjagun ìwọ̀n Haúsá nìyẹn. Yes, wọ́n dẹ̀ ṣe ìṣẹ̀ṣe bí àwa Yorùbá ṣe ń ṣe. Àwọn ò gba gbẹ̀rẹ̀, ọ̀gbà jack shit, bẹ́ẹ̀ sí mi kò collect, ṣe yàmàyàmá, ti tàwọn Haúsá nìyẹn. Tí o ní sí àwọn ọ̀rọ̀ yẹn ti ń jáde tipẹ́. Torí pé mo rí news tó gbé, mo ti fẹ́ sọ àwọn ọ̀rọ̀ yìí síta. Torí owó tó bá ti jáde síta ó ti kúrò ní àìlú. Bẹ́ẹ̀ ni owó tó bá ti jáde síta gbangba tàbí tó. If you're bloated and ẹ it's jẹ́ bá wa taking gbọ́ you wọlé longer share than button. 12 seconds to poop, you need to hear Ẹ bá mi gbọ́ wọlé ẹjọ́. Bẹ́ẹ̀ ni owó tó bá ti jáde síta gbangba tàbí tó bọ́ sáàrin ọjà. Ẹ bá wa gbọ́ wọlé o. Tó bá pariwo àìwù irọ́ ni gbogbo tí kò Irọ́ dá ńlá ló bá dé. tó bá ti wà tó fèmí náà láǹfààní láti wá tú àwọn àtìkí kọ̀ọ̀kan tí mo fẹ́ tú yìí. Ẹ máa bá mi kà lọ. Náà àwọn jagunjagun ilẹ̀ Haúsá wọ́n ti jira, wọ́n ti ṣe gbogbo ẹ̀. Wọ́n dẹ̀ ti fún àwọn Fúlàní ní soso period pé kọ́ fi palẹ̀ mọ́ gbogbo wọn. Kò sí Wọ́n rọ́bẹ̀ lè o. tọ̀ pé tí Haúsá bá sọ Mo pé wá àwọn máa ṣẹlẹ̀ ṣe yìí o. gbogbo Kò sí rọ́bẹ̀ wọ́n o. máa ṣe. Number one, àwọn Fúlàní wọn ọ̀pọ̀ tó wọn ọ̀pọ̀ tó Haúsá. Àṣírí ni mo gé fún yẹn. Àwọn original indigene wọn ọ̀pọ̀ tó Haúsá. Náà òun ló fà á ọ̀rọ̀ yìí ó jẹ́ ká sọ́sọ́ pé kò àfẹ́dá wàhálà lẹ̀. Eléyìí tí mo jẹ́ sọ yìí náà kò kì í ṣe wàhálà. Ìtọ́ bá jẹ́ kí n sọ níbẹ̀ ni màá sọ. Ìtọ́ bá jẹ́ kí n gbé mi màá gbé mi. So anything tẹ́ bá gbọ́ lẹ́nu mi kẹ́ mọ̀ wípé ohun tó yẹ kó wà níta gbogbo iṣẹ́ tó kù. Náà òun ló dífá fún àwọn ará bíi náà wọ́n ti rí fìrìfìrì ìyẹn àwọn Fúlàní ajawọn yìí wọ́n ti rí fìrìfìrì pé ojú àwọn Haúsá ti fẹ́ máa là. Wọ́n ti rí fìrìfìrì, wọ́n ti ń gbóòórùn ẹ̀. Wọ́n ti rí pé àwọn Haúsá wọ́n ti ń fi àparí iṣu wọn àwọn gẹ́gẹ́ bí òwe àwa ọmọ Yorùbá. Tó nílé bá ti ń fi àparí iṣu wọn àlejò, òwe ilé tó lọ ni. Bẹ́ẹ̀ni. Àwọn Haúsá nísìnyí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ọmọ wọn nísìnyí wọ́n ti ń kàwé ojú wọn ti là. Wọ́n dẹ̀ sọ kankan tí wọ́n tẹnu mọ́ nínú níwùsì yẹn. Wọ́n ní àwọn Haúsá àwọn Fúlàní wọ́n sọ ìwọ̀n àwọn di ẹni bí wọ́n sọ ìwọ̀n àwọn èèyàn burúkú lójú gbogbo ayé. Wọ́n sọ ìwọ̀n àwọn tí wọ́n jàdù. Wọ́n ní kódà wọ́n wá fẹ́ sìnkú àwọn olómi ọbẹ̀ jẹ́ ni pé ó dẹ̀ tó gẹ́ báyìí. Wọ́n máa kà jáde fún yín. Kódà ẹni tó lì jí wọn máa tún fọ́ọ̀tù ẹ̀ wọ̀nyí máa dárúkọ ẹ̀ fún yín. According to continuous day. Wọ́n ti rí pé wàhálà ti fẹ́ bẹ̀rẹ̀, ogun ti fẹ́ bẹ̀rẹ̀ nílẹ̀ Haúsá. So wọn ò dẹ̀ fẹ́ padà sí exile tí wọ́n ti wá. Òun ni wọ́n ṣe ń fojoojúmọ́ ṣọdẹ ilẹ̀ Yorùbá. Wọ́n rí pé ẹ̀sìn tí ó dàbí ìgbà tí wọ́n bá colonize èèyàn. Ìjọba ló lù wọ́n colonize. Ó dàbí ìgbà tí àwọn ìjọba kan tí wọ́n ń ṣe ìjọba péyàn tó dúdú yẹn wá là. Tọ́wọ́ náà fẹ́ gba òmìnira pé ìtẹ́sẹ̀ bá wa ṣe é tó ẹ máa lọ. Ṣé mọ̀ pé automatically àwọn tó ń ṣèjọba ní wọn lóye wọn á fẹ́ lọ sípò ní just like nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà báyìí. Tí àwọn tó gbàjọba tí wọ́n sọ pé kí Amẹ́ríkà àti France kí wọ́n gbé military base wọn kúrò. Ṣé mọ̀ pé tó bá gbé kúrò wọ́n fẹ́ gbé síbì kan according to what I'm going to do pé Amẹ́ríkà pẹ̀lú France wọ́n fẹ́ gbé military base wọn wá sí Nàìjíríà tí àwọn èèyàn yarí pé Nàìjíríà ò gbọdọ̀ gbà something like that. So gbogbo bí wọ́n ṣe fi ilẹ̀ sílẹ̀ Haúsá
kódà gan ẹni yẹn tún sọ ó ní wọ́n ti ń ṣèjọba lé àwọn lórí wọ́n ti ń bayé àwọn jẹ́ for the past 219 years. ẹ gbọ́ máa kà fún 219 years. máa farabalẹ̀ ká fún yín ojú wọn ti là wọ́n ní tó àwọn Fúlàní yẹn òun lè ṣe rí bọ́n fojoojúmọ́ ṣe jàǹbá fún wa nílẹ̀ Yorùbá wọ́n ti lo ẹ̀sìn lára àwọn iṣẹ́ wọn ní Mufti wù ṣe é pé Mufti ní polówó jihad by force by fire pẹ̀lú àwọn àfa kọ̀ọ̀kan tó jára bọ́ọ̀lù àwọn ni wọ́n dá síwájú ẹ lọ́ máa fi ẹ̀sìn jẹ wọ́n but ká dúpẹ́ lọ́wọ́ civilization ọ̀làjú ká lè tún dúpẹ́ lọ́wọ́ social media ló jẹ́ ká mọ̀ wípé ní China tí wọ́n ní kókòkò náà ló wà wọ́n ń ṣe ẹbọ bẹ́ẹ̀ wọ́n kódà ẹbọ ni wọ́n ń ṣe jù tẹ́bá lọ sí Japan ẹbọ ló ń ṣe jù tẹ́bá lọ sí India ẹbọ ló ń ṣe jù tẹ́bá lọ sí Israel wọ́n ń ṣe ẹbọ wọ́n ti gbogbo ẹ̀ and those countries are the powerful countries in the world. àwa táyì tí ìlọ rẹ̀ níta mọ̀ orí social media láti rí so iṣẹ́ wọn ti já táwọn ọ̀gbọ́n láti sọ pé iṣẹ́ já bẹ́ẹ̀ ni iṣẹ́ wọn ti já nílẹ̀ Haúsá wọ́n dẹ̀ rí pé àwa religion ò jẹ wá ẹ̀sìn ò jẹ wá mọ́ kí social media tó dé gan lójú àwọn bàbá ẹ má bínú mo kàn fẹ́lẹ̀ analysis ó sì máa ṣe aṣọ lójú ewu náà. There's a story here for you. ẹ má bínú o ẹ má bínú o ẹ má bínú o. Now, social media expose everybody. òun lè fi rí pé lẹ́gbọ́n mẹ́ta yìí àwọn àgbà pọ̀ lórí social media. I'm not against any religion, but I'm just saying it the way it is. ẹ máa ń pẹ́ lẹ́gbọ́n mẹ́ta yìí àwọn àgbà pásítọ̀ polisi àwọn ẹlẹ́sìn wọ́n pọ̀ lórí social media. wọ́n dáàbò sórí social media bóyá kẹ́lọ́ máa wàásù. àwọn Fúlàní wọn kì í ṣe mùsùlùmí ọ̀rìjìnà àwa Yorùbá gbọ́ngbọ́n ní mùsùlùmí ọ̀rìjìnà kí wọ́n tó gba ẹ̀sìn Islam nílẹ̀ Haúsá nílẹ̀ Yorùbá a ti ń ṣe for close to 3,000 years more than 2,000 years ni Islam ti wà nílẹ̀ Yorùbá kí ó tó nílẹ̀ Haúsá according to bọ́tà gbọ́. ẹ̀sìn yẹn wá jẹ kò jẹ wá ọwọ́ àwọn pé kí ló lè jẹ wá jẹba rántí nígbà táwọn colonial master wá tí wọ́n jagunjagun sí gbogbo ẹ̀ tí wọ́n gbógun wá sílẹ̀ Yorùbá wọn ò rí dúró nítorí àwọn agbára táwọn bàbá wa gbé dání ní tó gbé dání bí wọ́n yìnbọn kó má wọlé kọ́ fúlàní fighter jet káwọn bàbá wa mú ẹ̀yìn ìbílẹ̀ wọ́n pe òun sí kọ́ sọ ẹ̀yìn ìlú ẹ̀ tó tà kó já gbogbo àwọn ọkọ bẹ́ẹ̀ yẹn kó àkàwọn ìbò yìí wípé a dúró tán láyé ara wa. ilẹ̀ Yorùbá is for all religion. Yes, ilẹ̀ Yorùbá is for all religion. bí gbogbo àwọn Haúsá náà sọ nísìn wọ́n ní níṣì báyìí nílẹ̀ Haúsá gbogbo religion ló máa gbà láyè. Yes, gbogbo religion gẹ́gẹ́ bí kan tẹ̀ ní kò fáàmù. So wọ́n wá wò pé kí ni wọ́n lè fi kọ́ńtà wa. wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ìlú ọtíyàn tó bílẹ̀ ọtíyàn tó bẹ̀rẹ̀ lọ́la. ẹ jọ̀ọ́ ẹ má bínú ó kọ́ọ̀tì ni ó yẹ já kọ́tínù. wọ́n pa 350 wọ́n gba lásán wọn 150 wọ́n á lè fi owó yẹn fi ra mọ́ weapon mọ́ ìkọjá ogun. wọ́n á gbowó lọ́wọ́ àwọn ẹlòmíì wọ́n á tó pa wọ́n ìyẹn ni olóyìnbó pé ní ethnic cleansing. wọ́n pa àwa Yorùbá díẹ̀díẹ̀ ọ̀pá mẹ́wàá lẹ́yìn wọ́n pa mẹ́rin kò sí lọ́pọ̀ nílẹ̀ Yorùbá yìí ẹ má gbọ́ ní ìsopẹ́ Fúlàní tí wọ́n fi táyà wọ́n pààyàn. bẹ́ẹ̀ni. wọ́n ń ṣe gbogbo yẹn láti lè lé àwọn èèyàn kúrò yòòyì gẹ́gẹ́ bí wọ́n tó ṣẹlẹ̀ láàrin Israel. táìmù kan wà tí wọ́n náà wọ Israel pé wọ́n jagun bí I don't really know about that. so lẹ́yìn blọ́gà tẹ̀mítẹ́ bá máa gbé fídíò mi ẹ má lè mọ sọ fún fídíò kan. wọ́n náà wọ Israel nígbà tó fi yẹn lè gbogbo wọn sá kúrò lórí ilẹ̀ wọn tó lè kọ́ wá padà wá nísìnyí àkọ́jú ti kọ́ta gbé.
ìsáyà ó jìra ó dúró tán ó má jẹ́ kẹ́nì kankan fi ẹ̀sìn kankan fi tú ẹ jẹ. Inú ẹ̀sìn méjèèjì tó ń wá fún wa Christian and Islam kò sí tó ní nǹkan tó lè sọ tó kò sí tó ní verse tó lè sọ tó máa yìnbọn fún ẹ tó lè wọlé má jẹ́ kó tún ẹ̀. Ní o ò lè gbé báyìí owó ti verse kan fún mi pé tí bá ti tó dábàá tó kọ̀ dání báyìí tí bá ti lè ka verse yìí tó bá yìnbọn fún mi pé kò ní wọlé tàbí tí bá ka verse báyìí tó bá ṣàbíyàdà máa ìwé wá pọ̀ báyìí pàpà bí o ṣe sínú báyìí náà ló ṣe sínú Kùránì. ṣé tòótọ́ nìkan tí máa ti sọ bẹ̀ yẹn ẹ jẹ́ ká analyse bẹ̀ yẹn. Masbi hold on brother mi ní wáyé tì. Masbi ní kò síbi tó wà nínú Bíbélì wípé Sam tó lè kà ní tó máa yìnbọn fún ẹ kò ní wọlé. Wọ́n ní kò síbi tó wà nínú Quran. Ẹ̀yin àfáà mo fẹ́ kẹ́ bá mi sọ eléyìí ṣé lóòótọ́ ni pé kò sí àyà Kùránì tó jẹ́ ayẹta tó sì jẹ́ pé bẹ́ẹ̀ níyàn bá ti ka àyà òun kò sí ìrùbọ tí wọ́n lè yìn ìbá jẹ́ AK-47 ìbá jẹ́ ìbọn ọdẹ tí ó wọlé sólúwa rẹ̀ lára náà kó mo láì. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí onígbàgbọ́ Masbi èmi ní ìgbàgbọ́ nínú Bíbélì nínú nǹkan kan tó tún wá ṣe kíni tó tún ní agbára wípé tí èèyàn bá pè tó bá yìn kò ní wọlé ṣùgbọ́n lójú ẹni tó lè lò ẹ̀jẹ̀ Jésù. Mo lò ní July 1st wọ́n yìn kò mọ ọ̀dọ̀ mi. Ṣẹ́rí kì í ṣe wípé ṣẹ́rí mistakes táwọn èèyàn máa ń ṣe ẹ má bínú òun ni wípé àwọn kókó wà nípa ọ̀rọ̀ Kristi tí ṣe Jésù Kristi Olúwa mi lè defend àwọn Muslim bẹ́ẹ̀ because mi good nínú Quran mo lọ lé ké but mi kọ àjọ alif lọ but mi lè lọ but Bíbélì tí mo ṣì ń kà títí di àkókò yìí àwọn kókó wà tó jẹ́ wípé a lè lò bí àyè ìdáàbòbò protection ṣùgbọ́n kì í ṣe gbogbo ènìyàn ló mọ̀ òun la fi máa sọ wípé kò sí ẹsẹ̀ Bíbélì tá lè fi àtàkì bọ̀ kó má wọlé wàláhì ó wà orúkọ Jésù lásán ó protect ìbọn kò ní wọlé báwo ló ṣe máa ṣiṣẹ́ kì í ṣe pé wọ́n kẹ̀bọ̀ yẹn ṣe báyìí ẹni tó ti wọ̀ ẹ́ sùsù báyìí tó fẹ́ yìnbọn fún ẹ níwọ̀nba ìgbà tó bá fa kíníkìtì pé yẹn tó fa orúkọ yẹn sínú ní ìpè tó pe orúkọ yẹn sí inú ní ìpè tó ní iná nínú tó fi ẹ̀jẹ̀ Jésù Kristi sí ẹ tó fẹ́ yìnbọn fún wa ó máa dàbí remote control ni kò ní yìn fún ẹ mọ́ ayẹta ni ṣùgbọ́n àwa mélòó la sin Ọlọ́run bó ti tó àti bó ti yẹ tí a fi lè lo irú nǹkan bẹ́ẹ̀ tó máa fi ṣiṣẹ́ fún wa tí a fi lè lo irú nǹkan bẹ́ẹ̀ tó máa ṣiṣẹ́. Èmi ti rí so many things even both physical both spiritual tí wọ́n dẹ̀ kọ ìkúbọ yẹn sí mi báyìí mo dẹ̀ pé sínú ẹni yẹn kọ̀dà wọ́n kọ̀ fún mi gbàrún ni ó kọ̀ yíjú bọ̀ padà ni ayẹta náà nìyẹn mo yẹ ni níwọ̀n bá gbà tó ti lè protect me at that movement mo ti yẹ ẹ̀yin mùsùlùmí ẹ bọ́ takẹ́wádìí bọ́ọ̀kì tí so brother mi Ọlọ́run á jẹ́ kí rí yín pẹ́ Ọlọ́run á jẹ́ kí ṣe kí ni Ọlọ́run á jẹ́ kí rí yín pẹ́ so àyà wà nínú Bíbélì tá a lè lò nǹkan bẹ nínú ẹ̀jẹ̀ Jésù nínú orúkọ Jésù tí a lè lò láti fi protect ìbọn tó máa yìn kò ní wọlé ẹni tó fẹ́ yìnbọn fún yọ̀ngàn ó máa ṣètẹ́ bẹ́ẹ̀ pé òun yìn fún ó dẹ̀ máa yìn fún one place ẹni tí ò ní ná Jésù nínú ló máa forí kó ọ̀tá bọ oyè ń tì èmi ayẹta ni ẹ má bínú fún àjàsà yìí bẹ́ẹ̀ mi ṣe mọ̀ pé ó ṣe é ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ ni tí mi ò bá lè defend ẹ̀ tí mi bá lè sọ because ó ṣe iṣẹ́ July 1st 2021 ẹ lọ béèrè gbogbo àwọn tó wà nílé bàbá ilé májàsọ́lá ẹ lọ béèrè gbogbo ilé yẹn pátápátá ni wọ́n yìnbọn sí ibi tí mo wà nìkan ni wọ́n yìn sí ẹ lọ béèrè èyí tó yẹ kó fi yìn wọ́n sọ wípé we go shoot ẹ lọ béèrè lọ́wọ́ àwọn èèyàn pé Lédùké tún múlẹ̀ ẹ mọ̀ pé mi ò múlẹ̀ confam ni mo sọ fún yín because a ti fi hàn mí pé ó máa ṣẹlẹ̀ ní alẹ́ ìjọ yẹn mo dẹ̀ béèrè pé Olúwa kí ló fẹ́ ṣẹlẹ̀ léyìí kí ló dé tí mo fẹ́ wọlé tí mo kọsẹ̀ òsì kí ló ṣẹlẹ̀ àmì ara bẹ̀rẹ̀ sí ní sọ mí ara mi ò yá gágá mọ́ mo pe Ládélé mo ní mi gẹ́ẹ̀tì ara mi mo pe Débọ́lá mo ní mi mọ̀kọ́ tó ń ṣe mí ó tún ní akọni ọkùnrin kan mo fowókọ bò wọ́n láṣìírí mi ò fẹ́ káàsì ẹni ẹlẹ́ni mo tún pẹ́ níyẹn náà mo ní mi gẹ́ẹ̀tì ara mi pẹ̀lú bí bọ́dì ṣe ń ṣe mí
mo wá bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀mí gbàdúrà pé olúwa kí ló dé, kí ló ṣẹlẹ̀. Olúwa ní kí n fi ọkàn balẹ̀, kò sí nǹkan kan tó máa ṣe mí, ṣùgbọ́n nǹkan máa ṣẹlẹ̀. Èmi ò dẹ̀ mọ̀, níwájú ọba tó dá ayé àtọ̀run. Tí bá mọ̀, tí bá máa ń jà wá lè máa sáré bá ń kọ́ bàbá mi, nǹkan báyìí mo máa rí. Bí mo bá tẹ̀ ní belief, màá ṣàṣì lọ sọ fún wọn. But mi ì mọ̀ pé irú nǹkan tó tó yẹn ni. Nígbà tó dẹ̀ ṣẹlẹ̀ tán, tí ó di gbogbo nínú ilé bí tí mo wà pẹ̀lú mo ń ṣe fídíò yẹn ni mo ń fi ẹ̀mí rìnrìn àjò yẹn. Àwọn tó bá jẹ́ Christian ló lè mọ̀ túmọ̀ téèyàn bá sọ pé òun fẹ́ mi rìnrìn àjò. Olúwa kí ló dé, kí ló ṣẹlẹ̀, kí ló ṣẹlẹ̀, kí ló ṣẹlẹ̀. Oníṣàfọkànbalẹ̀, mo ní ṣé mi ní kó, ní mi ò ní kó. Ó ní ò ní kó, ṣùgbọ́n má bọ́ta, tó bá bọ́ta ó máa yìnbọn fún ẹ lẹ́yìn. Ó tún sọ ibi tó máa gbà wọlé. Ó dẹ̀ gbọ́ wọn, mi ò bọ́ta, wọ́n ra wà nù yàrá ń bẹ̀. Wọ́n dẹ̀ yìnbọn fún gbogbo ilé. Wọ́n dẹ̀ surround ibi tí mo wà. Wọ́n dẹ̀ sọ fún mi tí mò ń fi etí gbọ́. Ẹ béèrè lọ́wọ́ àwọn tọ́jọ́ kó wa. We go fire this room o. Wọn ò dẹ̀ fire. Ẹ̀jẹ̀ Jésù ni mo pè tí mo fi dá Àbújá. We go do it. We go fire this room o. Who dey there? Surrender. Bring out your weapon. Bring out your kinikan. Bẹ́ẹ̀ ni mo ṣàwà ń bí. Ó yá mo sá sínú wardrobe. Inú wardrobe làwọn tó wá mú mi jáde tí mú mi jáde. Mo sá sínú wardrobe. DSS ń fò wọ gbogbo inú ilé. Wọn ò wọ yàrá ibi tí mo wà. Testimony ńlá ni ọjọ́ yẹn jẹ́ fún mi. Ẹ̀yin tẹ́ bá sí Christian, tẹ́ bá ṣe Christian, ẹ ṣe Christian yín dáadáa. Ẹ̀yin tẹ́ bá ṣe Mùsùlùmí, ẹ ṣe Mùsùlùmí yín dáadáa. Ẹ̀yin tẹ́ bá ṣe ṣẹ̀ṣẹ̀, ẹ ṣe ṣẹ̀ṣẹ̀ yín dáadáa. Gbogbo ẹ̀ ló pé tó dẹ̀ ní èrè nínú. Gbogbo rooms ni wọ́n wọ̀. Lọ́tọ̀ ti gbà tí mo tó ṣí ilẹ̀kùn yẹn fún wọn. Wọ́n ń fọ window, wọ́n ń fún ara lé, wọ́n fi wọ gbogbo building, gbogbo rooms. Wọ́n ò wọ tọ̀dọ̀ mi. Ìgbà tó já window ọ̀dọ̀ mi, wọ́n ní láti pè èèyàn kan nínú wa, which is Ọlá Kóìkì. Ọlá ọmọọṣẹ́ Kóìkì. Òun ni wọ́n sọ fún wípé ta ló wà nínú room mi. Olóbìnrin ló wà bẹ̀. Òun ló ní kó wọ inú ilé yẹn kó lọ pè mí jáde. Wọ́n dẹ̀ já window fi tó yẹ káwọn fúnra wọn fi wọlé, tó yẹ pé fúnra wọn ló ń wọ gbogbo orú ilé káàkiri, tó yẹ kó fi wọ ibẹ̀. Wọ́n já window yẹn. Wọ́n tún wá pe Ọlá yẹn pé kó wọlé. Wọ́n tún bá help ẹ̀ láti gbé wojú window pé kó lọ pẹ ẹni tó wà ńbẹ̀ jáde. Ìyẹn kàn mí nínú cupboard. Mo fún yẹn ní signal. Bóyá ṣí cupboard yẹn báyìí two door ni. Ó pàdé padà, mo yẹ fún signal, ó pàdé padà. Ó wá sọ fún wọn pé kò séèyàn kan bí, ó ralẹ̀, ó wọ bedroom, ó wọ kitchen. Ó ní kò séèyàn kan bí. Wọ́n wá sọ fún wípé àwọn máa yìn náà ìbọn. Wọ́n sọ pé àwọn máa yẹn ni tó wà nínú yàrá yẹn níbọn o. Wọ́n láwọn máa shoot ẹ̀. Ìgbà tó gbọ́ pé máa shoot ẹ̀ ló padà sílẹ̀ pé Lady K mi ò fẹ́ kú ẹ bọ́ta. Ni mo ṣẹ̀ṣẹ̀ wá bọ́ta. Kọ́kọ́rọ́ wà lára mi tí mo ti tilẹ̀kùn. Tí mo ti ró mọ́ra, mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá ṣí. Ni mo wá bẹ̀rẹ̀ sí ní jà àwọn ìfọ́tí, but orúkọ Jésù protect ìfọ́tí yẹn. Ìyẹn dẹ̀ ṣì sọ. Èyí tó burú jù tó lè já ẹ̀mí yẹn, tó lè já okùn ẹ̀mí lé òjijì. Orúkọ Jésù àti ẹ̀jẹ̀ Jésù protect. But ìfọ́tí ṣe bẹ́ẹ̀ mi rè lọ́jọ́ tòní. So ẹ jẹ́ continue, ẹ bá wa gbọ́ wọlé, ẹ bá wa share. Ẹ má bínú pé story yẹn pọ̀. Testimony ni. Nítorí ọlọ́pẹ́ ni wá, ó ti já sọpẹ́. Ìbànújẹ́ ìgbà yẹn ti dayọ̀, ó ti dọpẹ́. Ó lè gbọ́n sórí ìlú oríṣiríṣi nǹkan ló wà lẹ́yìn. Mò ń sọ eléyìí fún àwa tá a wà níbi wọ́n tó mọ̀ pé olówó ọlọ́pàá tó fẹ́ ṣọ́ ẹ, olówó báńsà, olówó tó máa tó tábùlà, ọmọ ìyá mi tira jẹun kó tilẹ̀ fún Ó jẹ fọ́. Ẹ jẹ́ ká níwùsì yẹn fún yín. Ó yá, bí sáà lọ Náà nìyẹn. fẹ́ ká níwùsì yẹn. A ṣe mẹ́yẹ pọ̀ lápò ní àwọn tó fúláàgì wa. Kí ló dé fúláàgì pé? Ìṣọ̀kan yín bá da ṣe ẹ̀ máa fúláàgì pé. Orí péèjì bí orí pílátífọ̀mù bí mẹ́rin ni ẹ ti wò ní báyìí. 4 different platforms. Wọ́n yẹ fúláàgì wọ́n náà fúláàgì ọ̀dà. Kí lè fẹ́ rí bẹ́ẹ̀? Ẹ máa wá lọ́wọ́ láì síta kí fúláàgì ẹ má bàa ní ìfẹ́ ẹ̀ sí. Okay, now mo fẹ́ lọ ṣí news yẹn fún yín. Bóyá kémi ká fún yín lọ́dọ̀ mi bí. Ẹni tí wọ́n ló yí jù ní ẹ̀mí jẹ́rìí Haúsá ni. Tẹ bá yẹ máa gbé lùpẹ̀ yàtọ̀ sí àwọn Fúlàní. Ẹ bá mi gbọ́ wọlé, ẹ bá mi gbọ́ wọlé. Ní àfikún mo tún fẹ́ give testimony kan lórí ọ̀rọ̀ tí a sọ. Ṣebí èmi fẹ́ máa blow news yẹn fún yín, máa blow ẹ̀. Mi fẹ́ kí fídíò igún jù.
màá blú ẹ̀ but tó láwọn tó ń sọ pé Masbi ṣe kíní kan kẹ́ lè mọ̀ pé confam ni Masbi sọ ló jẹ́ kí n gbé wá but kí wá sáré tún fún wa ní testimony kan ní on the 10th of last month ẹ̀yin tẹ́ bá follow YouTube mi dáadáa mo ṣe program kan síbẹ̀ program yẹn wà ńbẹ̀ nípa ìyá Ọ̀ṣun tó dìyẹ oníkùránì ní Ìlọrin àti Alifulani tí wọ́n sọ wípé wọ́n ti kó owó Mẹ́kà ìyá yẹn jẹ this and that mo wá ṣe program yẹn ṣe rí Ọlọ́run wà gbogbo ẹ̀yin Kírísítẹ́nì ẹ di Ọlọ́run mú ẹ̀yin Mùsùlùmí ẹ di Ọlọ́run mú ṣe rí òótọ́ a lè má sọ fún yín pé ìṣẹ̀ṣe làgbà ẹ má torí pa sọ fún yín pé ìṣẹ̀ṣe lẹ̀gbà kẹ wá sọ Kristinu àbí kẹ sọ àlánù mo sì máa wá ṣe program lórí àwọn ọ̀rọ̀ yìí ẹ má sọ àlánù ẹ má sọ Kristinu tó bá sọ fún yín pé kò sí ààbò nínú orúkọ Jésù ẹ sọ fún wọn pé kó shut up tó bá ní ẹ kò sí kankan tó orúkọ Jésù lè ṣe fún yín ẹ sọ fún wọn pé kó keep quiet tó bá sọ fún yín pé kò sí kankan tá àlá lè ṣe ẹ sọ fún wọn pé wọ́n ti sick ẹ má bínú o pé mo sáré yàbàrà lórí ọ̀rọ̀ tí Masbi sọ yẹn náà ni mo tún fẹ́ sáré fi ṣẹlẹ̀ fún wa on the 10th of last month mo ṣe program yẹn nígbà pé wọ́n lọ kówó hajj yẹn jẹ ibi tí mo jòkó sí náà ni mo wà tí mo ti ṣe program yẹn tí mo ti sọ pé màá fẹ́ ṣe ṣòfò yípa ẹ lọ wo program yẹn wà lórí YouTube mi Alifulani àti oníkùránì ẹ jẹ́ kí n wo topic ẹ̀ kí n sọ fún yín so that ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ wo ẹ̀rí máa jẹ́ mi ni actually mo sì máa wá ṣe full video bí àkàdé ṣe tán lórí ọ̀dọ̀ ti Masbi mo sì máa wá ṣe full video lórí program yẹn mo máa wá ṣe live máa ṣe lórí Facebook Twitter YouTube ó lè jẹ́ ọ̀la Monday náà ni màá ṣe Sunday ni mo wà báyìí ó lè jẹ́ ọ̀la Monday ni màá ṣe kí ni mo yẹ fàyọ bí mo yẹ jókòó tí mo ṣe program yẹn lọ báyìí tí mo fi wọn ṣe yẹ̀yẹ́ tí mo play bí mo yẹ play ti Masbi náà ni mo play ti ó dà pé ọ̀kan lọmọ ló sọ̀rọ̀ ń bẹ àbí Legacy ìkan náà méjèèjì ṣá ló sọ̀rọ̀ nínú fídíò yẹn no àwọn kan sorry Mr Wisdom bàbá mi dáadáa ẹ̀yin tẹ́ bá wo program yẹn Mr Wisdom ló ń sọ̀rọ̀ ń bẹ mo wá ṣà ń sọ̀rọ̀ ṣá ibi tí mo ti sọ báyìí lẹ́mí yẹn ti sọ fún mi pé kí n máa wo ẹlòmíì ló máa rán ìyá yẹn ní Mọ́kà mo dẹ̀ sọ síta mo lẹ́yìn èèyàn believe pé mo yẹn ṣe ṣó yìí lọ ẹ̀mí yẹn dẹ̀ sọ fún mi sí mo ní ẹ lọ kọ déètì ní sílẹ̀ o èní ni 10 ẹ lọ wo program yẹn wà lórí YouTube mi ẹ bẹ̀rẹ̀ sí ní wò láti bí 31 minutes ẹ rí ibi tí mo ti ń sọ bẹ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ wo full video yẹn kì í ṣe long video náà just like bí 40 minutes ni but ẹ lọ wo láti bí 31 minutes ibẹ̀ ni mo ti sọ̀rọ̀ yẹn mo ń sọ mo dé èèyàn ẹ lè believe pé mo dẹ̀ ṣe program yìí lọ Ọlọ́run dẹ̀ sọ̀rọ̀ kan fún mi sí pé ẹlòmíì ló máa rán ìyá Ọ̀ṣun yẹn ní Mọ́kà mo ní ẹ lọ kọ déètì ní sílẹ̀ ní 10 o mo níjọ́ tí wọ́n bá announce wípé ẹlòmíì rán ìyá yẹn ní Mọ́kà àwọn Alifulani òun ìyá yẹn ní Mọ́kà mọ̀ mo lè yà jẹ́ èrí fún mi mo wá sọ fún yín pé ṣé mi ò sọ fún yín ní on the 10 I was so surprised nígbà tí mo rí news tó ti jáde léde tọkàn lọmọ gbé jáde ọkàn lọmọ Alájà Kaola àti wo máa ń kan ọ ní ìyẹn náà travel agent ni àwọn lọ́fẹ́ràn yóò ṣó Mẹ́kà sí ẹ wá ní kò sí ẹ̀mí mímọ́ ẹ wá ní kò sí Ọlọ́run there are so many programs tó yẹ pé mo yẹ jókòó mo yẹ ṣe mo kàn lè jókòó báyìí kí n máa ṣe lọ Ọlọ́run ní máa sọ fún mi pé báyìí kẹsì báyìí káwòdì mo ṣe program fún yàn kan ní some days ago fún ọba Ìmáṣíàì ohun tó fẹ́ ṣe fún mi ibi tí mo ti ṣe program lẹ́mí ẹ̀dẹ̀ ti sọ mo dẹ̀ sọ lẹ́sẹ̀kẹsẹ̀ nínú program yẹn mo ní bá àwọn ẹ̀kọ́ lọ rán àrà kò lè ṣiṣẹ́ toró ń wà mí gidi mo ní báwo ẹ̀kọ́ lọ rán àrà kó lọ bẹ èṣù lọ́wọ́ ẹ̀ kó mórúkọ mi lọ lé òòṣà kò ní ṣiṣẹ́ torí lè tèmi àti wẹ̀ pẹ̀lẹ́ jẹ́ Jésù wọ́n wá máa sọ fún yín pé kò sẹ́mi mímọ́ ta ló sọ bẹ́ẹ̀ wọ́n wá máa sọ fún yín pé kò sọ Ọlọ́run wọ́n á ní kò sí Jésù wọ́n á ní kò sánọ́bì ha ẹ̀yin tẹ́ bá ló ń tẹ̀lé ẹ ṣe ráyé ni o tí Lédíkè bá sọ fún yín pé ṣẹ̀ṣe la gbà mi ò sọ fún yín wípé Jésù ò ṣàgbà o bàbá ni Jésù o ẹ̀yin oníṣẹ̀ṣe ká máa gbọ́ o ẹ̀yin mùsùlùmí ẹ máa gbọ́ o mi sọ fún yín pàdán bí kò ṣe olórí o bàbá lànà bí o so ẹ̀yin èèyàn mo kàn tún sáré sọ ilé ni mo ṣe máa ń ṣe ẹ̀yin tẹ́ bá wù mí for the first time ẹ subscribe sí YouTube mi kẹtọ all notification bell yìí mo máa gbé fídíò yẹn wá máa play ibi tí mo ti sọ ọ̀rọ̀ yẹn is a testimony for me testimony ló jẹ́ fún mi which is on the 10th of last month ni mo ṣe program yẹn mo lẹ́lọ́ mi ló máa rán ìyá yìí ní Mọ́kà mo yẹ sọ́dọ̀ ni mo ní ẹ̀rí bí mo lè ṣe program yìí lọ ṣá ẹ̀mí yẹn dẹ̀ sọ fún mi ṣá pé ẹlòmíì ló máa rán ìyá yẹn Mọ́kà mo ní ẹlọ́dẹ o ẹlòmíì ló máa rán ìyá yẹn Mọ́kà ẹlòmíì ti fẹ́ rán ìyá Mọ́kà báyìí àwọn mẹ́ta tẹ̀ lọ́wọ́ apawọ́pọ̀ báyìí tọ́wọ́ fẹ́ rán ìyá Mọ́kà so ẹ jẹ́ ká máa gbádùn Masbi níṣó bóyá kí n dẹ̀ blow ẹ jẹ́ ká tẹ̀gbọ́ látẹnu Masbi ìbẹ̀rẹ̀ oṣù oníṣẹ́ afẹ́ni tó bá ṣe dòpin.
ẹ bá wa ṣí ètò yìí ẹ jọ̀ọ́ ẹ má wo pé ó dùn ẹ má wo ẹ jọ̀ọ́ ìròyìn ayọ̀ tó wà ńbẹ̀ ní kẹgbọ́ àtàwọn tẹsítímọ́nì tí ẹ lè túbọ̀ fi múlẹ̀ tí ẹ lè fi ní ìgbàgbọ́ dáadáa nínú Ọlọ́run tẹ̀yin bá ń sìn òun lélẹ̀. èmi ò lóògùn ọjọ́ sí i o èèyàn kan tiẹ̀ pè mí pé òun ní ìdílé babaláwo níbo lẹ́yìn kí n sọ fún ẹ kó gborí òkè lọ. Give Fulani people to exit Hausa land. Says they have been victims of terrorism, injustice under Fulani leadership by Ashadu Gabriel Kaduna, by Ashadu Gabriel Kaduna in what could be described as looming tribal and ethnic war between the Hausas and Fulanis. Hausas in northern Nigeria have given Fulani notice to quit their land. This follows the recent backlash rejoinder to Fulani leaders. Dr. Salam Musa Umaru, President General of Fulbe Global Development and Rights Initiative, FGGRI, close bracket, by Hausa leader Kaltum Alumbe Chitami, Emancipator, close bracket, Hausawa Santa Development Association, open bracket, HTDA, close bracket. Entitled for 219 years, the Hausa people have been victims of terrorism and injustice under Fulani leadership. The rejoinder obtained from verified Kasar Hausa24.com. General news that don't determine advise Fulani to exit themselves out of Hausa land before it's too late. Recordings just got Hey, better. Baba Shegba Begbo. Oh, let's buy you. Ẹ má bínú o. Ẹ má bínú, ọwọ́ mi ti ṣe mistake lọ tẹ̀. Ẹ má bínú. Ẹ má bínú, ẹ jọ̀ọ́. Mo tọrọ àforíjì, ó yá. General news also alleged that Usman Danfodio, the great founder of Fulani initiated buying of Hausa people and seizure of their land by Brigandage, which continued till today. It stated the joiner to Dr. Salim Musa Umar, President General Fulbe Global Development and Rights Initiative, Kaltum Alumbe Chitami, blah, blah, blah. Your great-grandfather, Usman Danfodio, in the last 219 years, initiated the buying and under of Hausa people and their land by Uganda, which continued till today. It added. The Hausa also stated that Dr. Salim Umar was silent when his Fulani people were busy visiting Hausa people and committing atrocity unabatedly. It also read in part, Dr. Salim, where were you that you had been silent when your Fulani people were busy visiting my Hausa people with the following atrocities unabated? They buried Hausa people alive. Hey! Subhanallah. Jesus. Àwọn pípọ̀ yẹn bá kọjá gan lu o. Wọ́n fojú àwọn náà wọ́n máa bọ́. Ṣé ń gbọ́ ìsùn táwọn olórí Fúlàní tí wọ́n kà? Okay, they sold Hausa people like heads of cattle into slavery. They castrated Hausa men to stop them from oppression. They jailed husband and wife to their people for no just reason. They seized cultivated and uncultivated farms and farm wọ́n máa gba ilẹ̀ lọ́wọ́ onílẹ̀ ilẹ̀ tí wọ́n ti dáko lé tàbí tí wọ́n ti dáko lé tó bá ti lọ́wọ́ nífẹ̀ẹ́ tí wọ́n gbà lọ́wọ́ àwọn Hausa. Can you see who these people are? À ń sọ fẹ́yọ̀ ọmọ Yorùbá ẹ̀ẹ́dẹ́gbọ́
Ṣẹ́gun Haúsá kan ti jí mọ́ wa. Ẹ̀gbọ́n Haúsá ti jí báyìí. Látara ìpè tí bàbá wa ti sọ ní Ìgbòho pé ẹ̀gbọ́n Haúsá ti jára wọn báyìí. Gbogbo àdìlá àná. Tí Sunday Igboho dẹ̀ sọ́gbà kan, wọ́n ní ilẹ̀ pé gbígbé bẹ́ẹ̀ náà dé ìpínlẹ̀ èdè Haúsá ní revolution yẹn. To my lips freedom. They indoctrinated Hausa children into begging and made them see poverty as their divine destiny. Ṣé ẹ gbọ́? Wọ́n ní àwọn Fúlàní, wọ́n mọ̀ọ́mọ̀ fi poverty, wọ́n fi control ilẹ̀ Hausa. Wọ́n jẹ́ káwọn Hausa máa rí báárà àlùmájírì kọ̀ọ̀kan. Wọ́n jẹ́ kó máa rí bí àyànmọ́ wọn. Òótọ́ ni. Here it is. Look, no tricks, no ẹ cuts. bá wa pín ṣé ká ṣe continue àbí ká pause ẹ̀ síbẹ̀. À ń gbọ́. So ẹ jẹ́ ká kọ́ tiẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kọ́ tiẹ̀ bẹ́ẹ̀ fún àǹfààní ẹ̀yin tẹ́ ń béèrè pé ṣé lóòótọ́ ni èmi náà ní news yẹn lọ́wọ́ òun mo fẹ́ gbé wáyé kò sí rọ́ńbẹ̀ bó ṣe jẹ́ bó ṣe ṣẹlẹ̀ òun lẹ gbọ́ yẹn this is it ṣé ti rí kí lẹ rí lókè ṣé ti rí ẹni tó gbé jáde ni Hausa give Fulani quick notice to exit Hausa land. Masbi ti ka tó pọ̀ nínú ẹ̀ fún wa kí má tún take much of our time but kẹ́ lè mọ̀ wípé ó confirm ó real òun ni mo ṣe fi hàn yìí báyìí real news ni so ọ̀rọ̀ wa tọ́pẹ́ ó ju ọpẹ́ lọ because àwọn èèyàn máa sọ wípé ṣẹ̀dẹ̀ rò pé ó lè wọ́ọ̀kì ṣá báwo lẹ ṣe máa ní káwọn kan kúrò lórí ilẹ̀ bàbá wa wà láì wọ́n kúrò because wọn ò dáa ṣe bóun làwọn náà ti yẹra fúnra wọn yìí àwọn tó tẹ̀ tún jọ gbé dé ara wọn tí àwọn tún jọra wọn díẹ̀díẹ̀ àwọn gan sá fúnra wọn ẹgbẹ́ gbogbo kan tó ní wọ́n ṣe wọ́n gbalẹ̀ wọ́n rí èèyàn mọ́lẹ̀ lóúnjẹ wọ́n rape àwọn èèyàn wọ́n kidnap wọ́n gba ransom àwọn ìwà púpọ̀ ti pọ̀ jù ó ti pọ̀ jù fáwọn pípù yìí àfi kó wà láyé ara wọn kó máa dájọba ara wọn ṣe káwa náà ṣe kí ni ká dúró títí wa so bó ṣe jẹ́ nìyẹn ọ̀rọ̀ wa tọ́pọ̀ jọpẹ́ lọ mi ò fẹ́ kí fídíò yìí kó gùn púpọ̀ ẹ bá mi share
sí gbogbo WhatsApp group ojú òní tiwa ní agbára títí Ọlọ́run gbogbo pátápátá àjọdé ilẹ̀ lérí. Mo mọ̀ pé èèyàn máa sọ pé fídíò tí Lady K sọ̀rọ̀ nípa lẹ́ẹ̀kan wípé òun ṣe tó jẹ́ bí ẹ̀rí máa jẹ́ mi nìṣó fún ọ̀rọ̀ tí Masbi sọ mo fẹ́ fi hàn yín ni mi ní play ẹ̀ mo sì máa wá ṣe program nípa ẹ̀ in case ẹ̀yin tí ẹ bá fẹ́ wò ẹ jẹ́ kí n wo tọ́pìkì tí mo kọ sí tọ́pìkì ẹ̀ ni mo fẹ́ lọ wá fún yín mo ń bọ̀ wá. mo fẹ́ wá tọ́pìkì ẹ̀ wá fún yín ni so that ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ wò kẹ́ wo ibi tí mo ti sọ ọ̀rọ̀ yẹn wípé ìyá Ọ̀ṣun o ẹlòmíì ló máa rán lọ sí Mẹ́kà kẹ́ lọ wò níbẹ̀ òun mo fẹ́ wò wá fún yín mo ń bọ̀ wá o mo dẹ̀ ṣe rí program ọ̀hún ní kíákíá lẹ́ni tí mo tẹ̀ ṣe tún fi ra mi ṣe yẹ̀yẹ́ pò ga Ọlọ́run máa tóbi lọ́ba o torí bí mo ṣe rí tí wọ́n ti gbé jáde báyìí wípé ẹlòmíì ti fẹ́ wọ̀ yí Ọ̀ṣun ní Mọ́kà mo kàn rántí ni lẹ́sẹ̀kẹsẹ̀ polúwa máa tóbi lọ́ba o ọ̀rọ̀ ta sọ tí Ọlọ́run gbanú mi sọ wípé ẹlòmíì ló máa rán yí Ọ̀ṣun ní Mẹ́kà ó mà ti ṣe òkè òun nìyí 1 month ago ni mo ṣe mo ní program yẹn ní kéèsì ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ wò òun ni ó lòdì lọ́wọ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ wò ẹ́ níbi tí mo ti sọ in kéèsì ẹ̀yin tẹ́ bá ti gbọ́ pé lómi fẹ́ rán yí Ọ̀ṣun ní Mọ́kà program yẹn nìyí tí mo ṣe òun ni tó bá ti di ní ọ̀la Monday lágbára Ọlọ́run lọ́sàn-án ọ̀la màá wá fi ṣe live program màá wá play ẹ̀ gbogbo èèyàn máa gbọ́ mo title tí mo fi sí ni èyí ẹ̀yin ènìyàn wa ọ̀rọ̀ ìyá Ọ̀ṣun ìlú Ìlọrin tó di ìyá oníkùránì ó ti wá ṣe kí ni mo fi parí ẹ̀ ó ti di wàhálà láàrin àwọn àáfàá Ìlọrin ẹ̀yin ènìyàn wa ọ̀rọ̀ ìyá Ọ̀ṣun ìlú Ìlọrin tó di ìyá oníkùránì ó ti wá di wàhálà láàrin àwọn àáfàá ìlú Ìlọrin tọ́pìkì tí mo fi sí nìyẹn I said it there ẹ máa wá ní kò sọ Ọlọ́run kò sẹ́mi mímọ́ kò sí Jésù wà tó confam má yẹ̀wù gidi wà nínú orúkọ Jésù tó jẹ́ bí idán ẹ̀jẹ̀ Jésù confam ó ń dá búlẹ̀tì padà búlẹ̀tì ìbàjẹ́ AK-40 ẹ̀jẹ̀ Jésù á dá padà tó bá ti ṣe lọ́nà tó tọ́ tó mú kan mọ́kan ó máa jẹ́ fún ẹ so ẹ má yẹ kó máa deceive yín wípé wí àtẹ̀gbògi nìkan ló lè ṣe o irọ́ ló bá dé o ẹ má yẹ kó máa deceive yín o tó a bá ń sọ èmi náà máa sọ fún yín pé iṣẹ́ ṣe la gbà ọlá wípé ohun tí wọ́n fi tẹ ilẹ̀ káàárọ̀ òjíire dó ni tó bá jẹ́ kùránì ni wọ́n fi tẹ ilẹ̀ káàárọ̀ òjíire dó wọn ò ní máa fi ifá yanba wọn ò ní máa fi ifá wo àkọsẹ̀jáyé àwọn ọmọ láti ìgbà ìwáṣẹ̀ òun láyé sọ pé ṣẹ̀ṣe làgbà o Jésù kàn fọ́ọ̀mù gidi bàbá ni bàbá tó ju bàbá lọ òun ni Jésù àtànábì bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣeun ẹ bá mi pín ètò a tún máa padà wá program yìí mo ṣe lè ní Sunday on the 12th ó lè jẹ́ on the 13th ni màá release ẹ̀ láàárọ̀ màá release ẹ̀ so tí bá ti release ẹ̀ on the 13th láàárọ̀ Monday lágbára náà sọ Monday màá wá ṣe program tí mo fẹ́ ṣe so ẹ̀yin tẹ́ bá mú for the first time ẹ tọ notification bell yìí ẹ subscribe sí YouTube channel wa kẹ́dẹ̀ fún wa ní top up ẹ má wá gbàgbé gbogbo product tá à ń tà gbogbo ẹni tẹ́ fẹ́ tún skin yín ṣe mi lè polówó lọ títí I need to rest it's almost late now òun nìyí àṣírí ẹwà yẹn nìyí tí fèsì lélẹ̀ ẹ fi gbó báyìí ẹ fi scrub ẹ ẹ filẹ̀ fún some minutes after some minutes ẹ bomi sí ẹ fi fọ̀ dànù ṣíkẹ́nà ẹ wá gbélé ilé Jésù Olúwa wa àmín lórúkọ Jésù àmín TL Natural Herbal Product àwọn náà wà bẹ́ẹ̀ tó confam ẹ ṣeun ire o.